Drew, ó ní kan tó sọ sí mi lọ́kàn sí tí mo kàn ní kí n sáré jáyín sí. Ó yẹ kan tó le náà but by weekend mo ní kitchen kékeré kan tí mo kàn ń ṣètò ní pé kẹ́kọ̀ọ́ wá yẹ mi síṣẹ́ mọ́ akọ̀ mo fẹ́ kàn ní o kékeré akọ̀ tó. ìròyìn ayọ̀. Kúrò lórí ọ̀bọ̀ yìí kì í ṣe ìròyìn ayọ̀ ni yóò náà ọ̀bọ̀ yìí báwo ló ṣe burú báyìí ná. pípẹ́ tó ti ń ro ni àbúṣe ń rò ó sí náà ló jẹ́ kó ló ṣe sọ fún wa. Kò rí bẹ́ẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé kí ṣe ìnáwó fẹ́ ṣe látijọ́ ẹ̀. Ẹ̀yin bàbá ọkọ mi ẹ ká sọ o ẹ kú ọjọ́ mẹ́ta o àmàrí yín lè nìkẹ́ ẹni kẹ́ wá wò wá. Gbogbo ìgbà tí bá ti rí ẹ ló máa ń dáyà. Àbí ọlá yín náà. Ọ̀rẹ́ mi tọ́jú ẹ gidi gan. Ìyàwó mi ọ̀rẹ́ mi ló kàn sọ nǹkan kan fún wa sí ìrìn ó ti kọ́ ilé kékeré kan tó fẹ́ kàn by weekend. Ìròyìn ayọ̀ nìyẹn àmọ́ ó ṣe wá jórí ta alẹ́ tí ń sọ. Ọ̀rọ̀ onílé ibi tọ́rọ̀ bá ti bá nílẹ̀ yẹn ti sọ. Bẹ́ẹ̀ ni àti pé wo ilé kékeré tiẹ̀ ni akọni kakọ sáré wọn by weekend. Tí wọ́n yẹ pé birthday lẹ́ ṣe ń sìn bá ní kí n bá yín ṣe cake àbí kí n bá yín ṣe àwọn birthday wishes tí mo máa ń ṣe fáwọn èèyàn yẹn àmọ́ ó sì gbà ní kò bàjẹ́ ẹ ṣáà pè mí tó bá ní nǹkan tẹ́ mọ̀ pé mo lè bá yín ṣe. bẹ́ẹ̀ ìròyìn ṣe kan tó pọ̀ rẹpẹtẹ kékeré náà ní gbọ́. ìdàkẹ́tẹ́ kí ara yín ṣe gbọ́ mi ò fi yín lẹ̀. all right. Friends bó ṣe jẹ́ ni o tó bá dá weekend àtúmọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ kàṣù tó ní sí ọ̀la. àtúmọ̀ ìròyìn ẹ̀. inú bọ̀bọ̀ yìí jẹ́ gan-an ó máa ń fi nǹkan sínú jù ní ẹ̀ ti jẹ jù ìyẹn fẹ́ ṣe nǹkan yẹn látijọ́ tó ti ra ilẹ̀ yẹn tó ti bẹ̀rẹ̀ foundation ṣe gbogbo ẹ̀ ó ṣe sọ fún wa ń sìn kíṣẹ́ tó dáná bó ṣe wà yẹn in fact inú ẹ̀ ń bí mi lójú wa. Aláyé èèyàn ṣe nǹkan rere ó dẹ̀ bínú sẹ́ni tí ò wá ṣe nǹkan rere nínú ẹ̀ fẹ́ máa dùn sí ni àwọn àgbà ní kábó ní iyọ̀ kiri tiwa kó lè tẹ̀ wá lọ́wọ́. ọ̀rẹ́ o understand nǹkan tí mò ń sọ bọ̀bọ̀ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó jọ̀rọ̀ ẹ̀ wá ó ti inú ẹ̀ ti jìn jù mí láìkì kínú yẹn máa jì máa yẹn kò dá báyìí ṣe bọ́ọ̀rẹ̀ lápẹ́ra wa. ẹ ká sàn sà o. ẹ báwọn ni yọ. ẹ sà ẹ jí orí mi kọ́. ọ̀rẹ́ wà nílé. ṣé nǹkan tó mú tíráyà sọ fún ẹ nìyẹn kò yẹ èèyàn tí ó ti ní secret jù. Àlàyé ó dáa kéèyàn ní secret èèyàn kì í pariwo ara ẹ̀ síta. láti bá yẹn kọ́. sísá mi ní kékeré sọ fún pé wọn ti dáná tó kékeré wá jẹun. lọ máa lọ jọ títí sẹ́wọ̀n tí oúnjẹ ṣáà ní tiẹ̀ à ń bọ̀. Pàdí mi take it easy ṣé fẹ́ máa torí ti ẹni tó ṣe nǹkan báyìí ló tún fẹ́ máa kọra mọ́ àwọn ìyàwó ẹ̀ nílé má máa ṣe irúkọ báyẹn náà má jẹ́ kí ọ̀rọ̀ olówó báyìí kó tó wá fi máa kọra mọ́ ti àwọn tó wà nínú ilé. ẹ̀yin tèmi ọ̀rọ̀ tó ń jà ọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ kó tó di tọwọ́ fọ́kálé òní ẹ̀kí pé ìjọba tó wà nílẹ̀. ó ṣe agbára dáadáa ò ní bàjẹ́ ọkùnrin náà wà balẹ̀ ẹ̀gbọ́ Túndé kí ni ọ̀rẹ́ ẹ̀ ṣe fún ẹ tó fún fi di pé ò fẹ́ rí ní ẹ̀ láàbà. ẹ ṣe bó ṣe ń bínú nìyẹn ṣé mọ ọ̀rẹ́ mi tẹ̀ ń wò yìí inú ẹ̀ máa ń bí mi gbogbo gbà yìí in fact bó sì jòkó tí mo ń wò yìí inú ẹ̀ tún bí inú ń run mi mo ṣe ń wò yìí. bàbá ọkọ mi kí ló ṣẹlẹ̀ kí ló dé. àyàwó mi aṣọ olùkọ́ bó ṣe wà nínú máa ń dùn sí i mo ti ọ̀rẹ́ mi mo lè láì ní bó tẹ̀ ṣe iṣẹ́ òde kí n láìkì rárá tán. kéèyàn wà kájọ bí ọ̀rẹ́ a fẹ́ ṣe nǹkan kò ní lè fi inú ẹ̀ hàn bẹ́ẹ̀ ṣe wò yìí inú ẹ̀ jí débi wípé ó jì ju bọ́ òun lọ torí pé tí ọ̀rẹ́ bá fẹ́ ṣe nǹkan ní àárọ̀ ọ̀la kẹjọ sùnmọ́jú lẹ́ni oríṣi ọkàn yẹn fún yín kí ló wá pera ọlọ́rẹ̀ fún nǹkan gan tó ṣe nìyẹn tí mi máa fi dí mi lóko rẹ. bọ̀bọ̀ ọkọ mi kò yẹ kó le tó yẹn náà. ṣe tún ní báyìí ṣe rí báyìí ara kan tí mo sọ nìyẹn ó tún fún mi ṣe yẹ̀yẹ́ nìyẹn o bàbá ó tún fún mi ṣe yẹ̀yẹ́ nìyẹn ó sì fún kò yé mi o but meanwhile mo ti lérò wípé ọ̀rọ̀ yìí náà máa wáyé ìdí nìyẹn tí mo fi mú àbúrò mi Òjó dání. nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin méjèèjì náà lè fà á. ọ̀rẹ́ lẹ́nu rẹ̀ lò ọmọ ọdún mélòó ni ẹ tó ń sọ pé o fẹ́ má rí. ṣé kí n má má rí ní àgbà ni mo ń dà lọ yìí náà àbí.
tó o bá tiẹ̀ máa má rí ṣé ẹrù yìí lápá ẹ̀ ó pọ̀ nǹkan tá a gbẹ̀mí ẹ̀ nìyẹn. wọ́n dẹ̀sọ̀ fún ẹ ẹni ńlá ló ń ṣe nǹkan ńlá náà ẹ wọ́n yẹ kó mọ̀ pé mo ṣe tó sọ́pọ̀ jù ní. ọmọ ọdún mélòó ni ẹ tó ń sọ pé ó ń dàgbà ṣé mi ò ju ẹ lọ akànjọ ọjọ́ rẹ̀ ni mò ń ṣeré ni gbóròmù tiwa mi ìfẹ́ tí ìrònú márìjì sì ò wá sọ pé o fẹ́ márì. wọ́n wù kú ẹ lélẹ́yìí married life kọ́ rèé happy working life rèé o pàṣọ ẹ̀. ẹ wá wò ó ti wedding nìyẹn o nígbà tí mo mú business idea wá mo sọ fún yín méjèèjì náà àbí mi sọ fún yín ni kí lè bá mi sọ ẹni pé rárá o ẹni pé civil servant tẹ̀ ń ṣe ẹ ló ti tó yín ẹni pé ẹ lè máa kówó yín sínú ibì kan kí wọ́n fi ṣe business tẹ̀ mọ́ ń pa ẹ̀ pé rárá o ẹ̀ ráyè gbogbo wọn yẹn o mo lè wá wò ó pé wẹ́ ẹni tó bá kú ni kùnà àbájáyé ìdí nìyẹn tó lọ fi bá àbúrò mi tí mo lè bá sọ̀rọ̀ ó dẹ̀ advice tó bá mi sọ mọ̀ yẹn ẹni oníkan bá láti gbọ́ jẹ́fún fara ẹ̀fẹ̀ náà rẹ̀ sọ nǹkan tó bá mi sọ mọ̀ yẹn bá mi sọ fún ọkàn gbọ́. ẹ ṣé sà ẹ̀yin ẹ̀gbọ́n mo appreciate yín mo kọ́ dúpẹ́ fún privilege tẹ́ fún mi láti kọ́kọ́ jókòó pẹ̀lú yín then privilege tí bọ̀dá mi tó fún mi láti sọ̀rọ̀ ní ìjókòó ṣẹ́rí sà nígbà yẹn náà lóòótọ́ bí bọ̀dá mi ṣe délé he was worried ẹni wá bí wọ́n pé bọ̀dá mi kí ló ṣe yín wọ́n wá sọ wípé ó ní àwọn nǹkan kan tó jẹ́ progressive move tí wọ́n fẹ́ take but àwọn ọ̀rẹ́ wọn ò concur pẹ̀lú wọn so wọ́n wà worried because wọ́n fẹ́ pọ́njọ ṣe nǹkan yẹn group mo ti ẹ̀kọ́ rẹ́rìn-ín mo wá já wọn sí pé ẹ̀gbọ́n mi lóòótọ́ ẹ jù mí lọ lọ́jọ́ orí o ṣùgbọ́n ọmọdé gbọ́n àgbà gbọ́n ni àwọn Yorùbá sọ pé àfidálẹ̀ Ifẹ̀ ẹ má bínú pé mo pè wọ́n wájú yín o sà mo jẹ́ kó yí bọ̀dá mi wípé gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ wọ́n sọ wípé the race of life is not in group you face your consequence alone ẹnìkan dẹ̀ kọrin ọ̀rẹ́ mi kan máa ń pè ní wòlíì ẹ̀ nǹkan tó sọ ni wípé àdánìkan tó láyé tó bá ti dùn ló ń dàjọ jẹ Yorùbá wá sọ̀rọ̀ wọn wá pòwe ẹ má bẹ̀rẹ̀ kó wọn pòwe wájú yín o ẹ̀yin tẹ̀ jù mí lọ wọ́n sọ wípé àjọjẹ odò mẹ́rin kan ò ní tí n bá ti ní tó bá ti ní àjọjẹ àbí ṣùgbọ́n tí n bá ti ní tó o bá ti ní mo lè gbóúnjẹ mi sáà torí ò ní jẹ́ kí n yó mo sọ fẹ́ gbọ́n mi ní the race of life is not in group nǹkan tẹ́ bá ti focus pé this is the line ìyẹn push on tẹ́ bá ti succeed àwọn èèyàn wọ́n join you later tí o bá ti work you will know that you are trapped ẹ bá bẹ̀rẹ̀ sáà. ọkọ mi ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ní the race of life is not in group ìwọ nìyẹn sìn tó bá fẹ́ ṣe nǹkan kékeré báyìí tí o bá ti sọ fáwọn ọ̀rẹ́ káwọn náà ṣe é o ò ní lè ṣe é.